iṣẹ́ wa fúnlẹ̀ wá forílẹ̀ èdè wa kàgbéga 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 fàlẹ́rí ìgbàgbọ́ wà lè láti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọyà ìṣòro àtòkèrè wá ìkẹjẹ ká máa lè pa tẹ̀síwájú ọ̀pọ̀ ire látohun tó dára ọmọ Olúwadé bọ́ sípò ẹ̀dá ọ̀rẹ́ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Táwọn èèyàn bá ń bi wá pé kí ló dé ta ṣe tó gba country tiwa, nítorí pé a ní èdè tiwa, a ní àṣà tiwa, àwa la ní ìlú àbọ̀rọ̀mọ̀ yẹn nísìn kò sẹ́ni tó ní ìlú, àwa la ní ìlú, kò sẹ́ni kankan tó ní. tó bá ń sọ pé ìlú ọmọ Yorùbá ló ní, àwa la ní ìlú. A dẹ̀ gbọ́dọ̀ ṣe kéde, a gbọ́dọ̀ gbára wa sílẹ̀, gbára wa sílẹ̀ àbọ̀rọ̀mọ̀ yẹn nísìn, agbára wa sílẹ̀, a dẹ̀ gbọ́dọ̀ gbára wa sílẹ̀ ní kíákíá láìpẹ́ láì jìnnà. Ìdí ta ṣe ń sọ pé ọmọ Odùduwà Iléyá, ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ o, ká lè gbòmìnira ara wa o, ká lè dá dúró. Torí gbogbo airport tí mo wà yìí, jẹ́ n fi wọ̀nyí, mo wà nínú Istanbul airport, sórí ìṣòro àti alẹ́ Yorùbá, wàá máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọmọ ọkọ Yorùbá ni ẹ́. Gbogbo ìlú ló máa ń gbé flag ẹ̀ káàkiri, àwa náà ó yẹ nísìn èmi náà gbé tèmi, so that àwọn èèyàn lè fi identify irú èèyàn tá a jẹ́. Tó ń ṣe fake Nigeria, tó ń sọ fún wọn pé Nigeria kì í ṣe country, mo ti sọ fún ẹ ní gbogbo ìgbà, kò kì í ṣe country. Country ni pé ní àti America ní flag tiwọn, UK ní flag tiwọn, gbogbo ìlú ní flag tọ̀dọ̀ tiwọn. So flag tilẹ̀ tiwa lélẹ̀ la fi ń pè ní Yoruba Country. Àwọn ọmọ yẹn nísìn, so náà ní flag tọ̀dọ̀ tiwa. Ìlú kọ̀ọ̀kan ló ní flag tiẹ̀, tó jẹ́ pé America máa gbé tẹ̀ dání, ìtọ̀dọ̀ tiwa lélẹ̀ nísìn. Tí Ọlọ́run ṣe fáwa náà la fi gbéra wa ní ọmọ Yorùbá. But púpọ̀ ní ẹ̀fẹ́ accept òtítọ́. Wọ́n lè ní òtítọ́ máa ń korò, òtítọ́ ó máa ń korò. Ìjọ ta bá ti accept pé independent wa o, kò sẹ́ni kankan tó máa wá fún wa, ó yẹ nísìn. Torí pé nù airport Turkey kò lélẹ̀, ẹ̀rọ is busy, extremely busy. Everybody is going different places. Èmi náà padà sí London after tí a ti ṣe many activities, but iṣẹ́ yẹn ò tí tán, is still a continuation until tá máa fi gba country wa. So ẹ jẹ́ ká túbọ̀ máa push gbogbo effort wa pátá láti lè rí pé òmìnira wa ó dé ní kíákíá. So ẹ jẹ́ ká tún lu ìlú yẹn lẹ́ẹ̀kan sí. Ọmọ Yorùbá ẹ dìde, Iléyá, ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ o, ká lè rí òmìnira lò. Ẹ jẹ́ ká dìde ní kíákíá. Ọmọ Yorùbá tó ń bẹ ní Kwara ẹ dìde, ọmọ Yorùbá tó ń bẹ ní Kogi ẹ dìde, ọmọ Yorùbá tó ń bẹ ní
Ọ̀ṣun ẹ dìde, Èkìtì má gbẹ̀yìn o. Ọmọ Yorùbá tó ń bẹ ní Oǹdó ẹ dìde, ọmọ Yorùbá tó ń bẹ ní Ọ̀yọ́ ẹ dìde, ọmọ Yorùbá tó ń bẹ ní Ògùn ẹ dìde, ọmọ Yorùbá tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó ẹ dìde. Ẹ jẹ́ ká sọ fún àwọn olóṣèlú pé a ṣe Nàìjíríà mọ́, kò ṣiṣẹ́. A fẹ́ gba kọ́ńtírì tiwa náà, a fẹ́ máa ṣèjọba ara wa, a fẹ́ ní ẹkọ́nọ́mì ara wa, a fẹ́ dá dúró. Kò ń ṣe crime, is inalienable right, self-determination. Ẹ̀tọ́ gbogbo wa ni. Enough is enough. So má sọ pé ẹni tó wà lábroad nìkan, ìwọ tó wà nílé náà oníṣẹ́ tó lè ṣe. Polongo ẹ̀ wọ́n múyàn sí right mi ni mò ń ṣe níbí wáyé nísìnyí torí pé gbogbo ọmọ ìlú kọ̀ọ̀kan ló ní right tiwọn. So on that note, self-determination, no retreat, no surrender. Koiki Media, bringing the world closer to your doorstep from Turkey, nílùú Istanbul. So ilé lọ fi represent ara wa pé àwa ni indigenous people. Indigenous ọmọ náà ń pè ní indigenous. Ìlú yìí nísìn kò sẹ́ni tó ń lù, àwa la ní. Oyè nísìn èyí ló ṣe ń pè ní talking drum. So àgbélé padà lọ sí UK láti lọ gbé fún àwọn ọmọ Oòduà tí wàá lè máa dùn sí mi létí lóòrèkóòrè. So kò sí alásọba tí wọ́n lè fi ìlú jí ọba. Ìlú ló máa fi jí ọba ládé ní palace. So ọmọ Yorùbá má dispute, má argue. Yorùbá nation is the solution. Àdèmàdélẹ̀ lórí lágbára Ọlọ́run. So like so jẹ́ kí n gbé ìlú mi padà sí inú bag káwá wo kí ló tún lọ ní agbègbè. So mo kí gbogbo alẹ́ nǹkan sí. Self-determination is a right. It is not possible. The Yoruba people will eventually have their own independent country, and we can be able to move forward and do exactly what many countries are doing. But being part of Nigeria is no longer working, and that is why we are saying, let us exit now before it is too late. My name is Olami Koiki, as I continue to report all the way from Istanbul Airport, where we are bringing it closer to your doorstep. Gbogbo country ló ní flag tiwọn, flag tọ̀dọ̀ tiwọn nílé. So they should fine, right? You can see it. You see the beauty of the flag. They should fine, right? So nobody is going to give you your country. You got to fight to get it new. So when we go along, àwa náà máa délẹ̀ lérí àgbà country wa láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo ọmọ Yorùbá, mo kí bàbá Akíntóyè, mo kí olóyè, mo kí YSDM, mo kí gbogbo media, mo kẹ́yìn tẹ́ wà ní diaspora, ẹ̀kọ́ àdúrótì, mo kẹ́yìn tẹ́ wà ní homeland. Kò gbọdọ̀ sú wa, kò tí gbọdọ̀ rẹ̀ wá until we achieve our desire and our goal. So as you can see, in this beautiful part of the world, many people are also doing the same thing. Gbogbo àwọn tó ń gbádùn lẹ́nu nísìnyí tẹ́ ẹ̀rín tó ń káàkiri báyìí lẹ́nu, àwọn ọ̀ràn wọn ti jà fún wọn, làwọn ṣe ní privilege láti lè máa gbádùn. Táwa náà bá ti ṣe tó yẹ ká ṣe nísìnyí, ìran tó ń bọ̀ náà wá gbádùn ẹ̀. But tá a bá ti ṣe, then many people will suffer the consequence. So, and that is why we are saying, ká gba country wa as quickly as possible. So I'm returning back to London and hope to be back again in Africa very soon. And as I say all the time, we must not give up. We must continue the big job, because iṣẹ́ yẹn ò tí tán, and we must not relent at all. Koiki Media, bringing it closer to your doorstep.